nígbà tí wọ́n máa dé ilé àwọn arákùnrin nítòótọ́ fún àpá gbogbo ẹ̀yà ara ọmọbìnrin tí ó ti kún wẹ́lẹ́wẹ́lẹ́ orí wà lọ́tọ̀ apá wà lọ́tọ̀ ẹsẹ̀ wà lọ́tọ̀ wọ́n ṣáà ti mú gbogbo wọn ti kún gẹ́gẹ́ bí wọ́n ṣe ń kún ẹran. ǹjọ́ wo la ṣe yẹn gbà káwọn ọmọ wa mú àgbọ̀dọ̀ rìn àdúgbò bíi tẹ̀sí ń gbé lọ́wọ́ ẹ̀ mọ́yà àwọn tó ti mí sìn bẹ́ẹ̀ sẹ́yìn lẹ́ ń kó wọn ṣe ni. iléeṣẹ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá tí wọ́n bá ń fi lọ́kàn balẹ̀ lórí ọ̀rọ̀ yìí ọlọ́pàá mi yóò bára rẹ̀ níbi tí ò fẹ́ tí wọ́n bá ń fi lọ́kàn balẹ̀. ẹ wá nǹkan fìdílé. ẹ máa gbọ́ orúkọ àwọn kan lálẹ́ yìí àwọn tí wọ́n ń ra ẹran èèyàn tí wọ́n ń ra orí èèyàn tí wọ́n ń ra páàtì èèyàn. It is better to be hated for what you are than to be loved for what you are not. èèyàn ṣe gbójúgbóyà tí ó máa ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀. ẹ mú tí náà ibi gbogbo yín náà ọmọbìnrin ẹ pàkán náà àwọn ọmọbìnrin yín náà àwọn ọmọ ọlọ́mọ tá àmọ́ tí wọ́n dà tí wọ́n bá dọ̀la. mo dẹ̀ ń sọ gbogbo àwọn ẹni tẹ́ ń bẹ̀bẹ̀ fún tí wọ́n ń pààyàn ọjọ́ tí wọ́n bá pa nínú ẹbí yẹn mọ̀ bó ṣe ń rí lára. nínú àwọn tí wọ́n ta ẹran ẹ̀yà ara èèyàn orí nǹkan kan fún màá fi ọlá fún ẹ̀yin méjì kan torí mo gbọ́ nǹkan kan mo fẹ́ investigate bóyá bẹ́ẹ̀ ni. nípa ni mi ò bẹ́ẹ̀ nìkan dáwọ́ ọ̀pẹ̀lẹ̀ ní mi ò bẹ́ẹ̀ nìkan mọ̀lẹ̀ wọ́n ti pè mí láti Benin lórí ẹnìkan lónìí. ṣùgbọ́n láàrin ọ̀sẹ̀ tẹ́niyàn ò bá wá yọjú kó wá wẹ ara ẹ̀ mọ́ bí Fákòdé ṣe wẹ ara ẹ̀ mọ́ tí mo fún ara mi confam láti iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn lọ́dọ̀ CP tí wọ́n ní ẹni yóò sí ń bẹ̀ pé DPO Láfẹnwá ó pẹ̀lú wẹ̀ mọ́ pé ká máa sọ pé bóyá bákan àbí bákan wàá wá èmi á interview ẹ̀ tó bá dẹ̀ máa lọ sọ́dọ̀ mo lè má pe CP máa lọ sọ́dọ̀ commissioner of police PRO kìíní ọ̀dọ̀ àwọn ọ̀gá bẹ́ẹ̀ yòókù máa confam lọ́dọ̀ ọ̀gá ọ̀jájú ní àwọn ni wọ́n lè sọ pé o free o tó o bá ń ná owó kan lábẹ́nú òun ná dànù. ẹ jẹ́ ká sòfin ẹ̀ ìtàkùn kan ò gbọ́dọ̀ fọ́ni lépo lẹ́ẹ̀mejì kílẹ̀ ń hùwà bàjẹ́ fún kílẹ̀ ń pààyàn fún kílẹ̀ ẹ dákun ọjọ́ ẹ ti ń ṣe náà ṣe lówó Dangote ni ọjọ́ ẹ ti ń pààyàn tẹ́ ti ń ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ tí ìdílé kan tí ìran kan gbójúlé wípé àwọn ọmọ tí ó padà wá san ọjọ́ fún àwọn ọmọ tí àwọn kan gbójúlé wípé ìyàwó àwọn rèé ìyá àwọn kan ìmí inú àwọn tẹ́ ẹ pa wọ́n ti bímọ lẹ̀ ìmí inú àwọn tẹ́ ẹ pa ìyá àwọn ọmọ wọn ti wà ní yunifásitì ìmí inú àwọn tẹ́ ẹ pa oyún wà nú ẹ̀ ìmí inú àwọn tẹ́ ẹ pa ó ń fẹ́ ṣègbéyàwó ẹ jẹ́ ká jọ fi ọ̀rọ̀ ṣírò ara wa kí lẹ̀ ń pààyàn fún ẹ ò tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba ṣe é ju Ọlọ́run ọba lọ ni. ìgbà tẹ́ mọ̀ pé ìnígbẹ̀gùnjẹ lọ́wọ́ yín ò ní tẹ́wọ́ gba anything lọ́wọ́ yín kí lẹ wá ń rìn ní bèbè ohun tẹ́ ẹ mọ̀ yí pé bí n bá gbọ́ wọn ò ní gbà fún. ọlọ́mọ má gbọ́dọ̀ ràn ọmọ rẹ̀ níṣẹ́ kókó pòórá ẹ wo iye àwọn ọmọ obìnrin tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tí wọ́n fi àtẹ̀jáde síta pé wọ́n ń wá báwọn kan ló bí wọn tó bá ṣe pé tiwa ń kọ́ èmi ò mọrú àwùjọ tá a wà yìí lórí òkú tẹ́ ẹ ti lọ ń wú ní bẹ̀rẹ̀ grand tẹ́lẹ̀ kò tẹ́ yín lọ́rùn àfi kẹ́ ẹ máa dúnbọ̀ àwọn ọmọ lọ́mọ. mú tiẹ̀ dúnbọ̀ ẹ̀ wò kó wo bó ṣe ń rí tá à ń sọ fún yín nìyẹn tó o bá pa tiẹ̀ lérò àròjàre olè lórí rẹ lóye olè ní cocaine ló mú kí ló mọ́ ọmọ ọlọ́mọ fún. èèyàn ṣe gbójúgbóyà tí ó máa ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀. ẹ mú tí náà ibi gbogbo yín náà ọmọbìnrin ẹ pàkán náà àwọn ọmọbìnrin yín náà àwọn ọmọ ọlọ́mọ tá àmọ́ tí wọ́n dà tí wọ́n bá dọ̀la. mo dẹ̀ ń sọ gbogbo àwọn ẹni tẹ́ ń bẹ̀bẹ̀ fún tí wọ́n ń pààyàn ọjọ́ tí wọ́n bá pa nínú ẹbí yẹn mọ̀ bó ṣe ń rí lára. kí là ń bẹ̀bẹ̀ fún ṣìkà fún ẹ jẹ́ kó ṣìkà ó fi ojú wi náà òfin. bẹ́ẹ̀ nìkan bá mọ̀ yín pé ẹni tóun fẹ́ pa kò sẹ́ni tí ó gba orí ẹ̀gbà ẹ̀dọ̀ ẹ̀gbà ẹsẹ̀ lọ́wọ́ òun kò sẹ́ni tí wọ́n bá mọ̀ pé kò sẹ́ni tí ó gbà lọ́wọ́ àwọn wọn ò ní pààyàn mọ́. ẹ jẹ́ kí gbogbo wa sowọ́pọ̀ ká wẹ àwùjọ wa yìí mọ́. ṣé ẹ ga nípò débi ká ẹ bọ̀wọ̀ fún òfin Ọlọ́run ọba ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ mú yín ní sàkọ́kọ́ ṣe yín rèé. ẹ má jà tú gbogbo rẹ̀ sọ́tọ̀ọ̀tọ̀ mo ń sọ bí ẹnà lálẹ́ òní arákùnrin tí wọ́n pè mí nítorí ẹ̀ tó ti tó bí ẹni mẹ́sàn-án tó ń pè mí ní àárín ọ̀sẹ̀ ìjẹ́ kárìíra o ìgbà ni wọ́n ń pa nìkan kì í pàwọ́ ìfani mímí ò bẹ́ nìkan ǹjọ́ wo la ṣe yẹn gbà káwọn ọmọ wa mú àgbọ̀dọ̀ rìn àdúgbò bíi tẹ̀ sí ń gbé lọ́wọ́ ẹ̀ mọ́yà àwọn tó ti mí sí ń bẹ́ sẹ́yìn lẹ́ ń kó wọn ṣe ni. iléeṣẹ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá tí wọ́n bá ń fi lọ́kàn balẹ̀ lórí ọ̀rọ̀ yìí ọlọ́pàá mi yóò bára rẹ̀ níbi tí ò fẹ́ tí wọ́n bá ń fi lọ́kàn balẹ̀ ẹ jẹun tí yẹn tẹ bá ti rí wọn ní gbogbo ẹ jẹun tí yín. ọ̀rọ̀ tẹ̀ ń bá gbọ́ lẹ́nu CP ni máa confam pé bó ṣe rí nìyẹn tí n bá gbọ́ lẹ́nu AIG ni máa confam pé bó ṣe rí nìyẹn tí n bá gbọ́ lẹ́nu FPRO àbí ọ̀gá wa Múyìwá Adéjọbí ni máa gbà pé bó ṣe rí nìyẹn ẹ máa tọrọ ẹ ń jẹ lábẹ́lẹ̀ ẹ máa waste millions ẹ wá ń sá ká ẹ ń ṣe ká bí wọ́n bá pa ọmọ tí ń bẹ̀ sínú yádùn sí bí wọ́n bá pàyàwó yín bẹ̀ sínú yádùn sí ẹ ń ra ẹran èèyàn àníkẹ́ ẹ jáwọ́ ń bẹ̀ wá mú wa bí ọ̀tá ìgbà tó ẹ jẹ́ ọ̀rẹ́ wa orí kílẹ̀ ṣe fún wa ọ̀rọ̀ nípa Táíwò Yemítàn àti Kẹ́hìndé Yemítàn tí wọ́n pa ọmọ ọlọ́mọ nítorí àtìlà tiwọn wọ́n tún bú ọmọ ọlọ́mọ pẹ̀lú Kàsímù ọlọ́pàá ní kí n má sọ ń pa Kàsímù mọ́
bó ṣe ń ṣe ni wọ́n ẹ rí pé àsọsọ́ ni mu ẹ̀ a sì fi fọ́tò rẹ̀ síta bọ́lẹ̀ pé fọ́tò rẹ̀ wà ṣùgbọ́n ẹ̀kan ló kọ́kọ́ kọ́lẹ̀ wọ́n á mú kí n tó ṣètò lọ́jọ́ mẹ́jọ. àmọ́ Táíwò àti Kẹ́hìndé yé mi tàn ní tí wọ́n sọ ni pé bàbá aláwo làwọn ṣùgbọ́n pọ̀lọpọ̀ tí ò kọ́ṣẹ́ Ifá tó yẹ pé ó kàn ń rí ọ̀pẹ̀lẹ̀ lọ́wọ́ àwọn babaláwo ni òun gan ò bóyá ó ń fojú sí tó bá ti rí ìwé oògùn kan gbé tàbí tó fojú kọ́ nǹkan kan lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ babaláwo òun náà ti di babaláwo nù wọ́n ń sọ àwọn babaláwo lẹ́nu. mo pe bàbá wa tí wọ́n jẹ́ olúwo Ifá gbogbo Ògùn state Chief Arẹ́gbẹ́ṣọlá Anípúpọ̀ ọkàn àwọn náà pòrò pé irú ìsọlẹ́nu wo rèé babaláwo ń bẹ oníṣègùn ń bẹ adáhùn ṣe ń bẹ àáfàá mi gan ti sọra rẹ̀ di babaláwo. bàbá ìdánilẹ́kọ̀ọ́ ni kì í sí ni ohun tá a ṣe gbé wọn wá ni wípé ká bi wọ́n léèrè iṣẹ́ kọ́ máa pààyàn kọ́ máa ṣe tí wọ́n fẹnu ẹ̀kan babaláwo báwo la ṣe pàṣẹ ìrẹ́tà ní káwọn ọmọ àwò tó kù mọ́ àwọn kan sì sọ pé àwọn babaláwo kọ́ ẹ̀wọ̀n ni ó dà mo pe olúwo Ifá Ògùn state olóyè Arẹ́gbẹ́ṣọlá Anípúpọ̀ wọ́n ṣàlàyé ibi tí wọ́n wà fún mi wọ́n sí nílé wọ́n ní kí n pe olúwo Ifá Ẹ̀gbá pé ohun tí wọ́n bá ti wí àwọn náà lọ àwọn sọ bàbá kí ló dé irú Ifá wo ẹsẹ̀ Ifá wo ló wà pé ká máa fi yàn ṣe tutù ẹ̀yin babaláwo òní babaláwo ọ̀la babaláwo kí ló dé ẹ má bínú. ẹni bá ti bímọ tó bá pọ̀ abábíṣe. ẹni bímọ tó pọ̀ yóò bí abẹ́ṣe mo bára kí n ò gbọ́ létí kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀. àti wípé ọ̀làjú àlàsódì ilé àtọlọ́run ti ṣètìpẹ́ o èmi àti yín tó bá jẹ́ pé báwọn ọmọ sì ń ṣe mú ní tó kan kó kan yìí àti máa ń gbọ́dọ̀ pléènì. bẹ́ẹ̀ni. mo jẹ kulumbusu ya. bẹ́ẹ̀ni ó bá bọ́rọ̀ ẹni bá gba sùúrù kẹ́ni ó má fi ṣe kánjú ẹni bó pẹ́ títí ẹ̀yin bàbá lẹ́sọ bẹ́ẹ̀ owó ẹni á máa tó ní lọ́wọ́. ṣùgbọ́n ọmọ wa sí ibi tó ti rí kò yé mi kò sí ohun tó jọ àti wípé àìní ìmọ̀ tó èmi kàkún lójú tèmi o. àìní ìmọ̀ tó. àti ọ̀làjú àlàsódì ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ kẹta tí mo wá béèrè o. bẹ́ẹ̀ni ẹ ti pè mí àti baba Aliasu. bẹ́ẹ̀ni ọba ṣe gbogbo ẹ̀ bá ẹ ti pa àṣìbà ìlú lọ́rọ̀ bẹ́ẹ̀ wọn lórí bẹ́ẹ̀ wọn lọ́rùn yìí o. bẹ́ẹ̀ni. àti kí ni babaláwo ta ni adáhùn ṣe ta ni sọkúta wa ṣàlàyé fún yín. bẹ́ẹ̀ni lọ́dún tó kọjá. ẹni kí mo gbé kíní kọ̀ọ̀kan ó nídìí. ìwé ìdánimọ̀. ìwé tó jẹ́ wípé àwọn babaláwo lu Ẹ̀gbá àṣìdánilẹ́kọ̀ọ́ gan àmà ti ṣe tọdún yìí. irú èmi ni patron peace house gbogbo state ọ̀dọ̀. youth àbí. bẹ́ẹ̀ni youth. bẹ́ẹ̀ni tó tọ́ ni. tọ́jú ẹ̀ ń dá mi lẹ́kọ̀ọ́ tí mo dẹ̀ ń gún dánilẹ́kọ̀ọ́ yẹn inú ìdánilẹ́kọ̀ọ́ wa àwọn tí a yàn ní gẹ́gẹ́ bí ilé ìgbìmọ̀ aṣòfin wa wọ́n ti darapọ̀ mọ́ àwọn ọlọ́pàá tó jẹ́ pé ọjọ́ ń ṣiṣẹ́ láti mú àwọn èèyàn àṣebi. báyìí. mi ò sùn rárá. lórí ọ̀rọ̀ yìí. lórí gbogbo lágbàá mo ti jẹ́ oyè bá olúwo going to 6 years báyìí tí mo ti jẹ́ olúwo mi ò sùn mi ò kì í sùn mo fẹ́ lè sọ pé kí ni mo ti gbé olúwo yìí kí ló lọ́wọ́ ẹlẹ́dàá mi ti. olúwo Àgbàgbàgìrì gọ́ ìgbésẹ̀ wo ni ẹ̀ ń gbé gẹ́gẹ́ bí olúwo Ifá Ẹ̀gbá láti fọ àwọn kọlọ̀rọ̀ sí mọ́ kúrò àwọn. òun náà ni mo sọ pé àti pé àwọn ayan ilé ìgbìmọ̀ aṣòfin ayan task force ayan ani certificate lancet ni àti certificate mọ̀ lancet ni. lẹ́ ń pé báyìí. ẹ̀mí lèmi fẹ́ yí padà tó ní àmì ní àwọn time aníwèé òfin tí ò bá ti níwèé òfin yẹn lọ́wọ́ tó ní lancet tó ní irú kìíní id card tó ní lọ́wọ́ o kì í sọmọ ẹgbẹ́ wa àwọn tó dẹ̀ wí. kì í sọmọ ẹgbẹ́ babaláwo. náà dẹ̀ gba yìí o gba tí mo ti gbọ́rọ̀ yìí láti rìn mo ti pe àwọn ọ̀rẹ́ ilé ìgbìmọ̀ aṣòfin mi task force wa. àwọn kábínẹ̀tì yín. kábínẹ̀tì mi yóò yára ṣètò lórí ẹ̀ tí àwọn arábí ọ̀ ṣe ṣègùn. wọn kì í ṣe oníṣègùn. ọ̀ ṣàdáhùn ṣe. àti Táíwò àti Kẹ́hìndé yé mi tán. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. kí wàá ní wọn ní babaláwo làwọn. ọ̀ ṣe babaláwo rárá. tí tó bá gba fọ́ọ̀mù wa kó fẹ́ gbàgbọ́ kí n ta wí bàbá olúwo tó kọ́ ẹ nífa ó máa sáyìn dictionary olúwo ẹ lágbègbè bẹ́ẹ̀ ni ó máa sáyìn káníyàn ọmọ Ẹ̀gbáláké ni ẹ olúwo Ẹ̀gbáláké á sáyìn nínú fọ́ọ̀mù ẹ kólúwo Ẹ̀gbáláké tó sáyìn tó bá pé jẹun ló ti wá kémi jẹ olúwo jẹun kàkó náà olúwo Ẹ̀gbáláké máa sáyìn olúwo jẹun yẹn àwọn àbẹ wà á ti wá sáyìn olúwo Ẹ̀gbáláké wà á ṣe àpé olúwo Ẹ̀gbá wà á sáyìn
ìgbà yẹn ló máa fún ẹ ní ID card ló máa fún ẹ ní license ló máa fún ẹ ní ìwé bá lọ wá. tó máa fẹsẹ̀ múlẹ̀ pé babaláwo ni. ohun tó bá dá àgbẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ni kò sínú àwọn ọmọ ìyá àríwọ̀rí ìmọ̀ríwọ̀rí o. a pín nǹkan wa 2 lẹ́gbàá 6 lẹ́gbàá ẹgbàá aláké ẹgbàá òkè ọ̀nà tó bá dẹ́gbàá aláké àpín ẹgbàá aláké ẹgbàá ẹkú ẹgbàá gbẹ̀yìn tó bá dókè ọ̀nà ẹgbàá òkè ọ̀nà ẹgbàá òkè ọ̀nà ẹ̀ máa gbọ́ ẹgbàá òkè ọ̀nà ẹgbàá òwú ẹgbàá gbàgùrà ojúbọ̀nà mi á dìyẹ mú. ìyẹn abẹ́rẹ́ fa. bẹ́ẹ̀ ni à ń ṣe à ń sùn rárá àṣùgbọ́n máa ń láti gbà tọrọ ti ṣẹlẹ̀ mí inú mi ò dùn alọ dáfá níjọ́ wẹẹsẹ kan lọtí mú information kan ìyẹn àwùjọ ẹgbà olúwo ti fẹrẹ bí ẹkún bẹẹkún olúwo bàbá sọ fún yín onímọ̀ kí mi nà kan ó ti sún mi. gbogbo eléyìí náà ò lè máa ṣẹlẹ̀ kán fẹ́ máa bá ṣèyàn jẹ́ kínú ẹ̀ ní ó dùn. mo protect orúkọ mi gan bàbá ọlọ́pàá òmìnir rí mi ìjọba ìbò ìṣèjọba báyìí dé ìbàjẹ́ rí. mi ì rírí nígbà tí ọmọ peace house fẹ́ fún mi ní petrol ọ ní fọ́ọ̀mù kan bẹ̀ sí káàkiri mi ọ ní bàbá eléyìí mo ní yóò jò débi pé mi kì í nọ́mọ́ mi mọ mọ́tò wa gbòjò mi dé bẹ̀jẹ̀ ògùn lójú mi rí. bẹ́ẹ̀ mo pàdé yín ní ṣàkóńtẹ́ wa mọ́tò ní. inú mi á dùn yóò ti máa fún mi lóògùn ẹ̀ lálẹ́ yìí. ṣe ẹ̀yin kọ́ lẹ wà ẹ̀kùn dàgbàdà sọ̀rọ̀ wájú ni. ó dà ìgbésẹ̀ láti lè rí wípé irú nǹkan wọ̀nyí ìgbésẹ̀ wo lẹ ti wá ń gbé débi wípé àwọn ọmọ tí ó bá ń fa ìṣe babaláwo tí wọ́n ń ba babaláwo lójú jẹ́ báyìí tí wọ́n ti sọ yín lẹ́nu o. gan-an ǹjẹ́ ìgbésẹ̀ ìfìyàjẹ́ wà torí ẹ̀yin náà gbọ́dọ̀ kó gbọ́dọ̀ jẹ́ pé ìbọn ti mú wọn wọ́n ti mú wọn lọ wọ́n ti gbé wọn lọ ilé ẹjọ́ ẹ̀yin náà gbọ́dọ̀ ní ìgbésẹ̀ tẹ́ máa gbé tí ó fi jẹ́ pé ẹlòmíì ò ní fẹ́ dá ṣòro ẹ̀ ṣòro. àìmọye irú ẹ̀ tá a ti gbé gbèsè tí a ti yọ orúkọ wọn tí a ti wá sílé rédíò pàápàá tá a náà sọ pé lágbájá báyìí ti báyìí kò sọ mẹgbẹ́ àmọ́. bẹ́ẹ̀ni mo rántí ọ̀gbẹ́ni kan tí ń gbà yẹn. bẹ́ẹ̀ni ibà ni kó wá padà kó wá di bílíọ̀nù kò kọ́ àmọ́ kó wá di mílíọ̀nìà kò kọ́ àmọ́ kó bá kó mílíọ̀nìà yìí lọ torí ìyàgbẹ́ kínkín létí àwo. ojú bá kó ń bẹ ọkàn kọ́ kó ń bẹ kí yàn bá dalẹ̀ lẹ́ẹ̀kan tó bá daṣọ àwọn orí. títí láyọ̀ akíṣọlá wọn ní ifá orí mi rèé o wọn kì í èèyàn ní ifá dorí o. ó ti yẹn kò sí ohun tó yàn lé dàláyé tó bá ti ṣe ìwà àbàjẹ́ ìwà abẹ́jẹ́ ló má fojú wò. ní àdúgbò tí mo kọ́lé sí àwọn Christian mùsùlùmí ló pọ̀ mbẹ́ iṣọ́ dìde gbè fún mi jẹ sí wọ́n fún mi jẹ sàmánù sí di pé wọ́n yọ fún yín ẹ má ṣe lọ lára àwa mi ní o jẹ rí ẹbọ nídìílé mi nínú iwájú lé mi tàbí ní ìkórìtà tàbí wọ́n dà kíní kan lẹ́yìn. ọ̀dà olúwo ifá gbogbo ìlú Ẹ̀gbá. àrò bàbá báòkú ṣe òtán olúwo ifá tántálá olúwo nọ́mbà 1 onífá nílẹ̀ Ẹ̀gbá nílẹ̀ tòní tó mọ́. ìbéèrè tí mo wá fẹ́ béèrè ó ṣe ṣókí ṣé lóòótọ́ ni ìpààyàn ṣe tutù ìpààyàn rúbọ ìpààyàn ṣẹ́ṣó bọ́n ṣe máa ń ṣe o ẹ̀yin ò kì í ṣe o ẹ̀yin babaláwo ṣé lóòótọ́ ni àwọn ìlànà wọ̀nyí ló ń mú owó wá ló ń gbé owó wá ló lè sọ ní dọlọ́rọ̀. tó bá jẹ́ pé ìlànà yẹn wà gbogbo apáta la máa la. àfẹni tí ò bá ṣe tán àti pa ọmọ yàrá. máa sọ tó mẹ́ fún yín. ó yá. tó kò lè adẹ́ni bímọ mẹ́jọ tó ràn wọ́n lọ léwe tó wá pé ìlànà ẹ̀ wà á ti mú kọ̀ọ̀nù ẹ̀ á fi ṣe kìnnìkan. pé owó bí mi. wọ́n bí mi wọ́n á ti kìnnìkan irọ́ ló ń pa. irọ́ ló wà ń bẹ̀. kò sí irọ́ ni sọ́wọ́n ní Dangote ṣe Dangote àti pàtàn. Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá. àti pàtàn. Abíọ́lá MKO. àti pàtàn sọ́wọ́n náà ṣe ni. tán fi di ẹ olówó wo ya wa káṣí màdàmú láti 1960 ká tó gbọ́dú. Adébísẹ̀ di òṣèré. wọ́n ibi wa ló ti náwó. bẹ́ẹ̀ni. wọ́n tẹ̀lé owó ìdíwọ́ 90. di ọjọ́ alẹ́. ṣógo náà dẹ̀ ni. mi ò gbà lójú tèmi o mi ò gbà gbogbo wa. ẹni bá kánjú wà wákùwà. àwọn wà rírì kúrì. a kánjú rírì kúrì. bẹ́ẹ̀ni kò sí tó ń jẹ bẹ́ẹ̀ ifá náà sọ náà yẹ kó máa ra ayẹyẹ kó máa ya ààrẹ ènìyàn kò gbọ́dọ̀ ra ìjẹ ẹlẹ́mẹ̀rẹ̀ ní ìjẹ mẹ́rin àgùntàn fi ọ̀ṣẹ̀ tuntun kí ló dé. ẹ kí fáyẹ bàbá ẹ kí àwọn ọ̀gàngàn ibi ifá tí ifá ti karú nǹkan bẹ́ẹ̀ lè tù ẹ gbójẹ́ kan tàbí méje kan bá mi kèye láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé tó kò sí nǹkan kan. nínú ìjẹ ẹlẹ́mẹ̀rẹ̀ o ti yẹyin ifá yẹn sọ bẹ́ẹ̀ nínú ìjẹ ẹlẹ́mẹ̀rẹ̀ pé a gbọ́dọ̀ fi yan ṣe tutù tó bá kọ̀rọ̀ ká fi yan ṣe tutù ká mẹ́kù ká mẹ́ja ká mẹ́yẹ ká mẹ́ràn ká fi ṣe tutù torí a gbọ́dọ̀ tẹ̀ kí agbára wa lẹ̀ nínú ibẹ̀ yẹn ó ti yé yín so that gbogbo nǹkan tí wọ́n ń tà ń ṣe yìí inú mi ò dùn bẹ́ẹ̀ ṣe pè mí láti ẹ pè mí níbi aago 12. bẹ́ẹ̀ni. láti gbà mí kẹta mọ́. kí ló dé.
mo ti sọ fún yín pé kò sí nǹkan. kò sí kankan afọ́jú arọ kan ṣo ló dáràn. ẹnìkan ló fọ́jú àfi sọ̀rọ̀ yín láì dá ẹnìkan ló fọ́jú nílùú olójú bẹ́ẹ̀ bàbá mi wá sọ kó tó máa pè nílùú afọ́jú. bó ṣe rí nìyẹn láti gba inú mi ò dùn ọmọ mi tí wàá pè mí láti ilé òyìnbó bàbá. ń gbọ́ ti gbọ́ pẹ́ ń bọ̀ lálẹ́ yìí. tó jẹ́ àbáláwo ṣé mo ń sọ fún yín. àwọn ìfàdé méjì à ń. bẹ́ẹ̀ ni àkó. láti Amẹ́ríkà. lẹ́yìn bẹ́ẹ̀ ni àdúrà wa gbà máa rí. olúwo kó tó di pé àyọ̀ǹda yín torí nǹkan àwọn ọmọdàgbà àwọn babaláwo ọ̀rẹ́ yìí ni wọ́n súnmọ́ wọn torí ẹ̀ lẹ́ ṣe gbé wọn gbọ́dọ̀ tí ẹ̀ gbé wá kọ́ wá wẹ ara wọn mọ́ àṣẹ̀ṣẹ̀ máa gbé wọn ẹgbọ́n ńgbà tí olúwo Ifá gbogbo ìlú Ẹ̀gbá ṣe pé lọ́dún tó kọjá wọ́n sì wà pẹ̀lú ọba àṣekún gbogbo Ẹ̀gbá bámi ilẹ̀ àsùkọ́lé oṣù ìjọba kó mọ̀ yìí. lákòótán láàrin ìṣẹ́jú kan kí ni ẹ wá fẹ́ sọ fún àwọn aráàlú tàbí ọ̀rọ̀ àmọ̀ràn fáwọn tó ń ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìfọkànbalẹ̀ wo ni wọ́n fẹ́ sọ fún àwọn ará ìlú lórí gbogbo rògbòdìyàn tó ń lọ nígboro yìí. Alhaji sà àdúrà wa gbà. àmín o. ó sọ̀rọ̀ àmọ̀ràn rẹpẹtẹ kan tí ó bá ṣe pé mo fẹ́ bẹ̀ gbogbo wa pátá ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta mo fẹ́ bẹ̀ kò sí tí bàjẹ́ ò sí o. kò síbi tí bàjẹ́ ò sí oníkálukú ló ń bo tiẹ̀ mọ́ra. kò síbi tí yóò sí o. ó ti yín inú ìlànà Kristẹni ó wà ìlànà mùsùlùmí wọ́n ti lọ wúrí yàn nínú ọ̀tà mi. ìlànà tiwa iná ó wà ẹni tí kì í ṣe babaláwo tí kò ṣe oníṣègùn tẹ́ ẹ bá rí ṣọ́ọ̀wọ́ ẹ̀fẹ́ ìlànà lẹ̀ o. bẹ́ẹ̀ ni àwọn pásítọ̀ gbàyàwó. ẹ fi pásítọ̀ lẹ̀ tí kò ṣe pásítọ̀. ṣe ti bí fáyà aláya. ìjọba rí ìwọ̀wọ́ ẹ̀ ó fẹ́ ju bẹ́ẹ̀ lọ o. babaláwo ṣe babaláwo súnmọ́ kinní kan tó jẹ́ pé a máa pè bí elders pé èèyàn gidi ó ti yín ká máa pè ní èèyàn lálá ni tó jẹ́ pé ohun tó ń ṣe lábẹ́nú ó dìjọ́ táṣìírí ẹ̀ bá tú o. la máa tó mọ̀ bẹ́ẹ̀ ni elédùà nìkan ló mọ ẹsẹ̀ òṣìkà lójú ọ̀nà. nǹkan mú kò tó fẹ́ sọ fún wa rí Alhaji ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ tútù bọ̀ra wa torí kò sọ̀rọ̀ tí kò jọ̀rọ̀ Ọlọ́run kò sọ̀rọ̀ èṣù. ọmọ èṣù ló wà. kò sẹ́ni ọmọ èṣù gbogbo àlọ́mọ Ọlọ́run. ọmọ èṣù tiẹ̀ lé mi. kí á try èṣù ló ń wówó èṣù ló ń wó fẹ́ mi. bẹ́ẹ̀ ni lọ́dún yìí nígbà mo dáfá ọ ní èṣù ní kí n máa bọ̀. èṣù ló ṣẹ̀ mí èṣù ní tèmi ngbà lọ Mẹ́kà èmi ò sọ kankan fẹ́ èṣù bò ní. akẹ́ ń tọ́ra wa jẹ́ ní gbogbo ibi tí a bá ti ń rí tí wọ́n ti ń jarú wrestling boxing gbáfi bọ́ọ̀lù. èṣù ní olótọ́nà sí wọn lójú. olótọ́nà tó lówó bẹ́ẹ̀ ń pọ̀ ju kìíní lọ. ẹni bá ní kọ́lọ̀ òun yọwọ́ èṣù lọ́rọ̀ òun kó ṣàrántí pé èṣù lówó lónìí. ẹ̀yin ọmọ wa àwọn ọ̀dọ́. ẹ̀yin ọ̀dọ́ mo fẹ́ kẹ́ ẹ padà sẹ́yìn kẹ́ tó kọ́ ń rán. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. kí wọ́n ní sùúrù. ṣáà ni wọ́n rán báyìí o. kí wọ́n tún kọ́ ń rán. wọ́n fi kọ́ ń sí o. ṣáà náà rán wọ́n fi kọ́ ń sí o. láti ìgbà tí a ti ń rí tí wọ́n ti ń ṣe yahoo wàá fẹjú kankan. ó gbé plus síwájú. àwọn amú plus ọ̀fìnkún. ó ti ní extra plus báyìí. àwọn òbí mi ò gbọ́dọ̀ rí ọmọ mi tó máa lo fóònù 120 wọn á fi tí kò ṣe pé mi ni mo lò kù. tẹ ẹ mú lé lọ́wọ́. tí mo mú fọmọ mi àmọ́ abèrè ibi tó bá wà o. òbí mi ní bàbá níyà á ti máa mọ́mọ́ ẹ̀ lọ́lé aláàfáà ilé wòlíì ilé babaláwo ilé adáhunṣe ẹ bá mi ṣoògùn fún iṣẹ́ kí lọ́mọ ẹ̀ ń ṣe ìṣòǹbẹ́yìnbó sọ̀rọ̀ ṣòun rè nìyẹn. ṣèfì àlàó tí ń bò yìnbó sọ̀rọ̀. ó ti yẹn bẹ́ẹ̀ lọ látara wa òbí bá ṣe máa rí kò ní ká má rí bẹ́ẹ̀. ìṣẹ́bọ̀ ṣoògùn. ìṣẹ́bọ̀ ní ṣoògùn. bá a ti wáyé parí láàrin. bẹ́ẹ̀ ni a máa rí kádàrá ṣẹ́. àkọọ́lẹ̀ náà ò ní tàsé. ìgbìyànjú àgbélẹ̀bọ̀ ti Ọlọ́run ló máa ṣe. èmi ò gbà wípé oògùn owó tó ń fèèyàn ṣe wà o. ọ̀rọ̀ oníyebíye lẹ ti gbọ́ ìlàtẹ̀nu olúwo Ifá gbogbo ilẹ̀ Ẹ̀gbá olóyè high chief báòkú Ifá tántálá olúwo Ifá gbogbo ìlú Ẹ̀gbá àtàndá anéke níkùn bí Ọ̀rúnmìlà lórí ẹnu tí àwọn èèyàn fi ń kun àwọn babaláwo ẹ ti gbọ́ bó ṣe rí tó àwọn táyé kan yìí wọn ní nǹkan kan wọ́n sì ń pera wọn ní babaláwo ẹ dákun babaláwo yàtọ̀ sí oníṣègùn yàtọ̀ sí adáhunṣe yàtọ̀ sí àáfàá ẹ̀wúrú àáfàá tó toró kí ni wọ́n pe orúkọ àáfàá wọn náà ìtura ọwọ́ àáfàá ni o ó ra ọwọ́ ní 50,000 àáfàá Kaolack ní tòtòrò ẹ̀yin ọlọ́pàá ẹ ti tó mú àáfàá yìí o ṣe nǹkan àti fún yín lọ́wọ́ bó ṣe ń rìn Kaolack àáfàá Kaolack tó ra ọwọ́ ẹ ti tó mú o èmi ò tún ta ilé olóbó lọ́la ẹ ti tó mú o tẹ́ ẹ bá sì gbà wá láì pé ká mú fúnra wa ẹ ti tó mú Kaolack tó ra ọwọ́ lọ́wọ́ àtàwọn kan náà tí wọ́n ń pè lábẹ́lẹ̀ tí wọ́n ń pè lẹ̀ tó mú ọ
àkọ́kọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló iléeṣẹ́ ọlọ́pàá lélẹ́wẹ̀ẹ́ràn lábẹ́ àkóso commissioner police wà ní ìpínlẹ̀ Ògùn ọ̀gá Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀. wọ́n ti gbé àwọn afurasí àti ẹ̀lẹ́pẹ̀ wọn láfurasí àwọn ọ̀daràn Táíwò Yemítàn àti Kẹ́hìndé Yemítàn tí wọ́n pa Bùsáyọ̀ tí àkọ́kọ́ gbọ́ pé Dárasími ló ń jẹ́ wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ lónìí court 6 ni wọ́n gbé wọn lọ. ọ̀rọ̀ tó bá wà nílé ẹjọ́ ó ní bá a ṣe lè gbẹ́nu sí i mọ́. ilé ẹjọ́ wá pàṣẹ o pé kí wọ́n lọ fi wọ́n pamọ́ sí ọ̀bà fún 60 ọjọ́ 60 days títí ìgbà tí àmọ̀ràn yóò fi wá láti ọ̀dọ̀ ẹ̀ka tí a mọ̀ sí DPP ìyẹn ẹ̀ka olùgbanilámọ̀ràn nípa ètò ìdájọ́ Director of Public Prosecution abẹ́yọ́ tí ń pè ọ̀kọ́ nù ẹ mọ̀ kí murder case ni causes ni wọ́n gbé wọn lọ ní òní ẹ sì máa gbóhùn àlòkù tí wọ́n fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀. adájọ́ wa ní gbogbo àwọn tó kù àtẹnira ẹran o àtẹnira ọwọ́ àtẹnira ẹsẹ̀ àtẹnira kíndìnrín àtẹnira ìtàn àtẹnira ìkéré kan adájọ́ ní káwọn ọlọ́pàá kí wọ́n gbáya wọn kí wọ́n bá wọnú ẹ̀ka mílíọ̀dù ní kí wọ́n mú wọn torí olè tó bá gbé epo lájà tí ò bá rẹ̀ tí ó gbèpò fún yóò yẹ epo gbé. àwọn èèyàn ń bi mí mo sọ níjẹjọ mo ní arákùnrin tí wọ́n ń pè ní Fakorede tó jẹ́ Àgbẹ̀kọ̀yà arákùnrin yìí òun láwọn ọlọ́pàá níṣẹ́ láti ṣe lórí rẹ̀ torí òun ni wọ́n lówó bẹ̀ wọ́n lórí tí wọ́n fi lọ górí olórí. ìjọ kejì ní iléeṣẹ́ ọlọ́pàá lélẹ́wẹ̀ẹ́rán ti ránṣẹ́ pé Fakorede òun kì í ṣe Fakorede Alápọ̀ọ́lá o kẹmọ gbọ́ babaláwo ní Fakorede Alápọ̀ọ́lá tó wà nígbẹ̀yìn mo ti mọ̀ wọ́n over 30 years àwọn kọ́ ṣe é rí pé mo mọ̀ máa sọ pé kì í ṣe Fakorede Alápọ̀ọ́lá o kàn má lọ ní ẹ̀ńtà ló bí ọmọ dàgbà lẹ́jọ́ Fakorede ò ń ṣe ìṣègùn ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ni wọ́n lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ní Eléwéran gbogbo ìgbésẹ̀ tí alàgbà Fakorede ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà yìí gbé ló jẹ́ láti mú àwọn apààyàn yìí ṣùgbọ́n wọn ò mọ̀ yìí pé inú ilé wọn ni wọ́n ti ń pààyàn ní ohun tá a lè pè ní setup tàbí sting operation. I stand to be corrected. Am I communicating? Sting operation ní wọ́n fi mú wọn. gbogbo ìgbésẹ̀ yìí ni wọ́n fi ń tó CSP ọmọ tí wọ́n jẹ́ DPO ní Láfẹnwá létí tí àwọn àkọsílẹ̀ sì wà fún ọ̀gá abẹ́ṣe báyìí o wọ́n ń play along wọ́n sì ń kárí iléeṣẹ́ ọlọ́pàá along ohun tó yọ Fakorede nìyẹn. kódà lórí ọ̀rọ̀ yìí Kẹ́hìndé tó ń sọ pé Táíwò tó ń sọ pé Fakorede bákan ńgbà tí Fakorede ohun tí mo mọ̀ ni mò ń sọ tẹ́rì sì wà fún un ńgbà tí Fakorede iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn àwọn rìpọ́tà wà ń bẹ̀ mo ní recordings lọ́wọ́ wọ́n mú wá síbẹ̀ ó sì ń sọ pé òun fẹ́ ròpù ẹ̀ ni torí bó ṣe jẹ́ pé òun ló tú àṣírí àwọn. ìwọ náà tó bá ń sọ wípé ọlọ́pàá exonerate ẹ àfi kí orí ọ̀daràn yìí nílé ẹjọ́ o kó sọ pé o pẹ̀lú o àwọn voice note wà rẹpẹtẹ o mi ò ní já yín sí kò lè jẹ́ gbà tán gbé ẹnìkan lọ ìwọ náà gbọ́dọ̀ ọ̀dà yọjú sí èmi ọmọ ọ̀dà àwọn èèyàn lè tẹ̀lé wa èmi èkó ọlọ́pàá òun ò níbọn òun ò láńkọ́ọ̀fù tí wọ́n fi mọ̀ ọ́ lẹ̀ ṣùgbọ́n láì jẹ́ yẹn mo fi Ọlọ́run búra ìṣẹ̀lẹ̀ ta lé òní màá rí fẹ́rẹ́fẹ́ ṣùgbọ́n gbogbo àwọn tí mo fẹ́ ka orúkọ wọn yìí màá display fọ́tò yín sórí Facebook lọ́jọ́ mẹ́jọ kọ́lọ́ mọ ó lè mọ bí ó ṣe máa pe ọmọ ẹ̀ sákèésí ní àwọn tí wọ́n bá kọ́lé ṣúkẹ́ṣúkẹ́ṣúkẹ́ nínú yín sí gbòòrò we cannot just continue like this adìyẹ kọ́ là ń wá ewúrẹ́ kọ́ là ń wá àgùntàn kọ́ là ń wá odindi ọmọ làwọn èèyàn ń wá nítorí àti láti yín ẹ̀ ń bá yí àwọn kan jẹ́ nítorí ẹ̀yin fẹ́ máa náwó lágbo eléré ẹ̀ ń da ìgbésí ayé àwọn kan ẹ̀ ń da òkúta sí ẹlòmíì tó jẹ́ ọmọ kan ṣoṣo tó gbójúlé nìyẹn ẹ̀ ń dún bú ẹ̀yin sì ní ọmọ 6 7 ẹ̀ ṣe mú nínú tiyín ká ẹ wo bó ṣe rí bí wọ́n bá ń sin ajá bí mọ́tò bá pa ajá àwọn yóò káyọ̀ lára ó dín dín ọmọ wàhálà abiyamọ kóyún ó tó dúró ìdààmú abiyamọ kó tó wo oyún ọ̀hún yè wàhálà ọjọ́ ọ̀kúnlẹ̀ ń kọ́kọ́ mọ́ ó tó dàgbà
ṣáà lè ṣírò iye tá a fi tọ́mọ ẹni lẹ́nìkan wà torí òun fẹ́ buga lówó tá a ní tí ó padà tán ní gbogbo nǹkan tá a dà nílé ayé tá a padà dá sílẹ̀ ẹnìkan wà máa pa odindi èèyàn láì ṣe ẹran léyà odindi èèyàn ẹ mọ̀ dúnbú ẹ̀ torí owó òbú tẹ̀ ń wá torí kí wọ́n ṣàlè máa kan sára sí yín. ibi wọn kan sára sí MK Abiola dé ọjọ́ Abiola ti kú ta ní tó kan sára sí Abiola oyè GCO kìnnì kan tí wọ́n fún Abiola ṣe bí posthumous ni ṣé Abiola rí lónìí kò jẹ́ lórí orílẹ̀-èdè ẹ̀sìn wá fún lóyè tó ga tó bá wọn ta ló pàṣẹ fún àwọn sọ́jà wò l'Abiola control. ẹ já lọ gbà pé bá a ṣe náà rí kò sí oògùn tí ń múyàn là tẹ bá tẹ fẹ́ ẹ lórí eku orí àgùntàn orí ajá orí nǹkan kan wá gbà ni wọ́n ń pajá kí wọ́n pè kí wọ́n gbére tí ń lé yín lọ́wọ́ èwo ló dín dín èèyàn tó o bá sì fẹ́ lo èèyàn lo ìyàwó rẹ tàbí kó o lo ara rẹ náà. omijé ń bọ́ lójú mi ìyàwó mi ní kí ló ṣe mí mo iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fi líìsì síta nǹkan bíi 20 kíní kan àwọn obìnrin tí wọ́n ní wọ́n report yíká orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ Ògùn tí wọ́n ò tí ì rí wọn di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tó jẹ́ àwọn obìnrin níbo ni wọ́n wà àjòwò ni wọ́n lọ ẹni tó kàn ló máa burú òní kàn wá ẹ jẹ́ ká fọ̀rọ̀ ṣírò ara wa wò gbogbo ẹ̀yin tẹ́ ń bá àwọn ìkà wọ̀nyí bẹ̀bẹ̀ ẹ gbé sípò ara yín ẹ fi ṣírò wípé tó bá jẹ́ ọmọ yín lóbìnrin ni wọ́n dún bú ẹ̀bẹ̀ tí wọ́n lọ ta ara rẹ̀ fẹ́ nìkan àwọn wá ń sákiri nísìnyí kò sí bó ṣe lè pẹ́ tó àwa á máa fọ́lò ni bọ́lọ́pàá kan gba owó àbẹ̀tẹ́lẹ̀ á fọ́lò ẹni bá ní ara òun mọ kó yọjú lákòókò ìsíléeṣẹ́ ọlọ́pàá tàbí kẹ́ ẹ yọjú sọ́mọ ọ̀dàgbà kémi ó interview yín ẹnìkan bá mi sọ̀rọ̀ mo ní ẹ mú ẹni yẹn wá ìjọ tẹ bá fẹ́ wá láàrin ọ̀sẹ̀ èmi á kàn play voice note méjì tẹ́ni yẹn bá lè defend ẹ̀ àì defend ẹ̀ ọlọ́pàá tó máa kó ẹyẹ wàhálà àfa ọlọ́pàá sí wàhálà. bẹ́ẹ̀ ni petition máa ń wáyé lórí àwọn nǹkan mi o àfa ọlọ́pàá sí wàhálà ẹ yọjú ẹ lọ jẹ́jọ́ yín náà ṣàkọ́kọ́ ṣe yín nìyẹn. How long shall we continue with this primitive idea ká máa para wa rúbọ ká máa dún gbèyàn láì ṣàdìyẹ ibo lẹ fi adìyẹ ṣe ètùtù dé ibo lẹ fi àgbò ibo lẹ fi ẹlẹ́dẹ̀ ibo lẹ fi ṣe ètùtù dé tó fi jẹ́ èèyàn lókàn à ń tàpá sí àṣẹ Ọlọ́run ó ní ìwọ kò gbọ́dọ̀ pànìyàn ẹ̀rù Ọlọ́run ò tiẹ̀ báyìí ni ta lẹ rí tó ní owó ọ̀hún tó jayéjayé tí ò kú mọ́. wọn bàbá wa Àríṣekọ́lá Àlàó nílé Olúyọ̀lé Ìbàdàn alásọjù náà lẹ́ẹ̀ máa pọ̀ mọ̀dà gbà ń sọ àwa ó sọ tiwa ìgbésẹ̀ tó bá wọn yín kẹ́ ẹ gbé àmọ́ tí wọ́n fi dàgbàdògbò fi ojú kan ilé dùà ń wò ní mú kan mọ́kàn tó ẹ sì máa gbóhùn alukoro màá pẹ́ẹ̀gì àwọn orúkọ méjì kan láàrin ọ̀sẹ̀ tí wọn ò bá yọjú lọ́sẹ̀ tó ń bọ̀ mo ṣì ń kólé fọ́tò yàbí Mubarak gbogbo yín láti ń lọ mú fọ́tò yín lórí Facebook ò bá lọ fa péjì ẹ wálẹ̀ gbogbo fọ́tò yín ti wà ọjọ́ mẹ́jọ a máa display fọ́tò yẹn àdèmà àkọ́rùkọ oníkàlùkù sí lábẹ́lẹ̀ ìyẹn tẹ́ ẹ̀ bá yọjú láàrin ọ̀sẹ̀ yìí èmi ò lè mẹ́ni bọ̀dì ilẹ̀ ṣùgbọ́n mo fẹ́ wà ṣùọ̀ délédélé ẹ̀sùn tí wọ́n fi ń kàn yín má bẹ̀ mí àwọn ẹbí ẹni tí wọ́n gbé ẹran rẹ̀ wá fún ẹ ní kó o lọ bẹ̀ bó la jẹ ẹran àgbòdé tá a máa jẹ tẹ̀dá ẹ̀yàn mi ò fẹ́ lo ohun Kẹ́hìndé mọ́ mo fẹ́ tọ́jú ẹ̀ fún kankan sọ́wọ́n kó wà lọ́wọ́ ẹ̀ fún ìṣẹ́jú márùn tó dárúkọ fún ara ẹ̀ ṣùgbọ́n ní orúkọ tó dá mo fẹ́ pẹ́ẹ̀gì orúkọ méjì kan ó ní ìdí kan báwọn méjì yóò bá wájú láàrin ọ̀sẹ̀ orúkọ yẹn á pẹ̀lú ti níjọ́ mẹ́jọ ẹ ti mọ tèmi kọ̀ǹfàmù ni. àkọ́kọ́ lára àwọn tí wọ́n ń ta ẹran fún tí wọ́n jẹ́ ká fọkàn balẹ̀ nílùú Abẹ́òkúta tí àwa ọmọ ìpínlẹ̀ Ògùn gbọ́dọ̀ máa sá fún tí wọ́n bá bọ́ ńbẹ̀ tán tiẹ̀ padà dé kẹ́ ẹ lè mọ̀ pé àwọn rèé. ó dárúkọ ẹnìkan ewé ṣe mọ̀ pa amọ́ra kì í ṣe ewé Ọlọ́run ẹ̀rọ nítòkú ewé kò yẹ kó jẹ́wọ́ ló máa ra ẹran èèyàn wo bí gbèsè ayé rẹ̀ ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni bá ń pè ilẹ̀kẹ̀ lókù tó wọn ó máa fi gun ọ̀pẹ ìjákulẹ̀ ni ó máa bá pàdé ewé tí wọn pé tòkú ní ẹ̀tòkú lèmi náà ìtòkú yìí ṣe nǹkan báwọn níjẹ́ olóòtú dé tòkú tó ló fẹ́ orí èèyàn rí kò sí bí o lè sáwọ̀ wọ́n mọ̀ àwa náà pẹ̀lú báwọn ṣọ́ ewé nítòkú kò ju báwọn lọ èyí ọlọ́pàá sì ṣiṣẹ́ yín bí iṣẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ mu ọyẹ kẹ́ ẹ̀ múna kò ṣe ó ṣàwálé ń jẹta bó tiẹ̀ jọ wá alẹ́ àwọn kan ṣàfùyín lára ewé pé ìjẹnu ẹ̀yìn sì tó kú ẹ má pè mí nípa ọ̀rọ̀ tewé wọn ẹ jẹ́ kó lọ ojú sí iléeṣẹ́ ọlọ́pàá FM mi ò ní sọ orúkọ tiẹ̀ lẹ́kùnrin FM Lágọ̀ọ́ká ṣé o mọ̀ pé wọn náà ra ẹran gbogbo ọjà tí ò bá ní olùrà kò sí ẹni tí ó gbé lọ ọjà lọ́tà
ẹ lè lọ́jà nísìnyí kẹ́lẹ́ fẹ́ ra yẹ̀pẹ̀ ẹ lọ́jà nísìnyí kẹ́lẹ́ fẹ́ ra òṣùpá àbí gbogbo ọjà tí ò bá ti lólùra máa ń kùtà ni tí ò bá sẹ́ni tí ń ra orí kò sẹ́ni tí ò gé orí tí ò bá sẹ́ni tí ń ra apá kò sẹ́ni tí ò gé apá ẹ sì ń jogún wàhálà alẹ́ dẹ àwọn ọmọ yín bẹ́ẹ̀ yín tí ẹ̀ rí sáà lò tẹ́ ẹ rí gbà lò kí lẹ mọ̀ tí ó kàn kó sáwọn ọmọ yín ẹ̀ ń jayé àwọn ọmọ yín máyé àwọn máa bá yín sòótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe pati ẹ má pè wá sí pati bẹ́ẹ̀ fẹ́ ṣe náwó ẹ má pè wá bẹ́ẹ̀ àwa náà ò lágbo yín wá ẹ dá ṣe pati yín ẹ má pè wá ságbo tẹ́ ẹ máa agbo tó ṣe pé owó ẹ̀jẹ̀ lẹ́yìn máa ná mẹ́. FM lágọ̀ọ́ ọ̀ka èyí tó rà ọjọ́ mẹ́jọ wọn á display fọ́tò ẹ àwòrán nǹkan tó rà kì í ṣe àwòrán nǹkan yẹn gangan tó bá jẹ́ ìka àwọ̀ lóra tó bá jẹ́ olóra wọn á gbé sábẹ́ bá a ṣe máa ṣe lọ́jọ́ mẹ́jọ nìyẹn be rest assured. Ifá Àdìó lágọ̀ọ́ ọ̀ka wọ́n fi ṣe yín lágọ̀ọ́ ọ̀ka ni wọ́n fi ṣe yín lágọ̀ọ́ ọ̀ka yẹn ni. Ifá Àdìó lágọ̀ọ́ ọ̀ka ìwọ náà mọ̀ tó rà Ifá Kóredé ló jẹ́ kí àṣírí yìí ó tú ẹni náà sì sọ ó ní torí Ifá Kóredé tú àṣírí àwọn lòun ṣe mọ̀ọ́mọ̀ fẹ́ rògbò Ifá Kóredé ẹni tí ò mọ̀lé Ifá Kóredé tí ò mọ̀ ju Ifá Kóredé ń gbé ó sì wọ́n wá bílẹ̀ mo ní Ifá Kóredé ń gbé níjọ́ olóògbé wa ń bò ló ti lọ gbé fún olóhùn mọ̀ọ́mọ̀ rògbò ẹni ẹ̀yin náà tẹ̀ ẹ́ sá lọ ẹ̀ yọjú bí correctional center àbí iléeṣẹ́ tó ń rí sí àtúnṣe ìwà ìdání àwọn amújáde náà àbí ẹ̀ ń question wọ́n náà àbí ń question èèyàn lè má mọ inú ilé mi kó mọ bí yàrá ìyàwó mi wà tí ò bá wọ bẹ̀rí béèyàn bá wọ inú ilé mi rí kó lè mọ̀ pé nínú yàrá ń báyìí ló wà ń bẹ̀ ẹ yọjú kẹ́ bira yín ní question náà it's not enough láti máa sọ pé I am not part of it no when you are not part of it kí ta ní ilé ọ ń bò ló ń sáré ń tẹ́ bá ti mọ̀ pé ẹ fẹ́ kọ́ ọmọdé àgbà sọ lórí afẹ́fẹ́ ẹ má wulẹ̀ jẹ́ ń gbọ́ ẹ má ṣàbòsí yín lẹ́yìn ẹ má hùwà ká yín lẹ́yìn ọjọ́ àṣírí yín bá tú èmi ò sí ní ẹni tí ó pẹ̀lú bá yín dáwọ́ bó nǹkan o bí mo lẹ́gbẹ̀rún ọ̀rẹ́ bí gbogbo wọn bá jẹ́ oníṣẹ́ bí ó tẹ́ mi lọ́rùn kókù kan ń bọ́ la ṣe kí ni ìhùn dé ó yá ẹ wá wo àáfà Kaolack ní tó toró ń bẹ̀ yẹn àáfà Kaolack ti sá lọ nísìnyí òun ló ra ọwọ́ 50,000 naira tó o bá lọ́wọ́ lo òsì gọ́wọ́ ìyàwó rẹ̀ bí wọn náà bọ́ ọmọbìnrin kí lórúkọ ọmọ rẹ̀ ti ń lu kíní ìjáàbù ó ṣe gé ọwọ́ ẹ̀ kò lò ó sá lọ nísìnyí kò sígbà tó lè wọlé kò síbi tá a lè gbé àwọn èèyàn máa rí ojú ẹ lọ́jọ́ mẹ́jọ a máa display fọ́tò ẹ̀ báwọn èèyàn bá tún pè mí nípa ìpè àwọn ọmọdé àgbà kankan ẹni bá tún pè á tún darúkọ yín ẹ má pè mí mọ́ lórí ọ̀rọ̀ àwọn apààyàn wọ̀nyí wọ́n ti sọ ìlú Abẹ́òkúta lẹ́nu ìjọ òun la lọ sí Èbúté Mẹ́ta ojú ń tì mí láti sọ pé Abẹ́òkúta mo ti wá àbí n tó ṣẹlẹ̀ l'Abẹ́òkúta ní ìsinmi tó lóye bẹ́lẹ̀ sọ pé Abẹ́òkúta kó má lọ ẹ jẹ́ làjáde bàbá ẹ má ṣe àìkàn kó tó di pé àwọ̀ kíní tó ń lọ sí race course àbí ojú ń tìyàn láti sọ pé ọmọ Abẹ́òkúta lòun ojú ń tìyàn láti sọ pé ọmọ ìpínlẹ̀ Ògùn nu ìwọ̀nba ẹ̀yin péréte kan tẹ́ ẹ̀ pé 30 tẹ́ ẹ̀ pé 50 lẹ́ẹ̀ma dọ̀tí ìpínlẹ̀ Ògùn lẹ́ẹ̀ma apààyàn lẹ́ẹ̀ma ẹ wò gbàtọ́ ti bẹ̀rẹ̀ náà ọmọ yunifásitì Ìbàdàn tí àfáwọn ọgbọ́n lọ pa sí abúlé kíní kan lọ́nà OGTV àbí ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ wo ọ̀gbẹ́ni kan tí wọ́n mú tó lólórin ẹ̀mí lòun tó ń kọrin léléwé ìran kan wọ́n ti gbé lọ kóòtù nísìn ẹ wo iye àwọn ọmọbìnrin wa tó pa as if that was not enough ẹ wo àwọn nǹkan míì tó tún ṣẹlẹ̀ wọ́n ń gé yín lọ́wọ́ ẹ̀ ń bọ̀ ká tí a bá ṣe ń fi orúkọ yín pamọ́ lẹ́ máa continue a máa tú orúkọ yín ìtò bá jẹ́ bàbá àṣàlẹ̀ kó wá bí gbà ẹ̀ fi ilẹ̀ gbálẹ̀ fún wa àbọ̀dọ̀ máa bò yín tá a bá ṣe ń bò yín tá a tú àṣírí yín káwọn ọlọ́pàá orí yín mú bákan méjì ni ọlọ́pàá lè mú yín kílẹ̀ yóò fi yín lẹ̀ yín ò ká wa ṣùgbọ́n àwọn èèyàn ó mọ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní fojú sí lára oníkálukú ò ní máa rán ọmọ ìgbà ibi tẹ́ ẹ̀kọ́ lè yín sí ìyẹn tún kọ́ àwọn mélòó láti dárúkọ ewé nítòkú wọ́n wá ẹ̀ o yọjú sí iléeṣẹ́ ọlọ́pàá lélẹ́wé rán táwọn ọ̀gá abẹ́ yìí òkú kẹ́hìndé bá mú ọ nínú kí wọ́n kọ́ ọ lápá kí wọ́n tó wọ ọdọ́hùn ìwọ náà mọ̀ ọ̀daràn tó bá di pọ́ ọlọ́pàá ń wá ká ọjọ́ wọn bá mú ọ ìṣekúṣe ni wọ́n ṣe é FM lágọ̀ọ́ ọ̀ka yọjú o wọn bá tó rà kó wá dá padà o Ifá Àdìó lágọ̀ọ́ ọ̀ka yọjú o àáfà Kaolack tòtòrò yọjú o ẹ wá mo gbọ́ ìròyìn kan lábẹ́lẹ̀ mi ò tí ì lè fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ọmọ Bùsáyọ̀ tí wọ́n pa wọ́n lóun nìkan ni ya rẹ̀ bí wọ́n lọ́mọ ọ̀sẹ́yìn ni wọ́n ní òun pẹ̀lú ọkọ rẹ̀ ni wọ́n jọ ní misunderstanding wọ́n fi wá ń ta mẹ́rìnlá ní láfẹ́ ń wá bí àgbàtà mẹ́rìnlá bí nǹkan wọ́n lọ́mọ ọ̀sẹ́yìn ni wọ́n lóun nìkan ìyá àgbà yẹn mo fẹ́ fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lọ́la kọ́ọ̀lù yẹn nẹ́tíwọ̀kì yẹn ò dáa rárá ẹni tó pè mí yẹn wọ́n ní màmá yìí
kò tí ì mọ̀ báyé lòun wà pé Bùsáyọ̀ wo òun ò gbọ́ kódà ọmọ tí wọ́n ló bí òun ọwọ́ ìyá rẹ̀ ló wà. ìpa ọmọ ọlọ́mọ ògún náà kan ṣoṣo tí ìyá àgbà gbójúlé ìwọ náà lè gbàdúrà lẹ́ni 80 years kó o fojú sunkún ọmọ èmi ò ní fojú sunkún ọmọ n bá lọ́gọ́rùn ọdún láyé n hùwà ẹ̀ n ò ní pẹ̀lú pàtẹ èèyàn ẹni bá ń ronú pé kírú èmi Àlàbí ó kú irú rẹ̀ ni ò ní ní olú ọmọ. mo bá wọn sọ̀rọ̀ ẹja gbọ́n tí mo bá wọn sọ lórí àwọn ìbejì ọ̀nà méjèèjì wọ̀nyí gbé fọ́tò Kẹ́hìndé ǹjẹ́ Kẹ́hìndé kọ́ ló wọ white mu òun ni wọ́n lọ mú ní agbègbè àtàn ní ìlú gbòbí nǹkan Táíwò rẹ̀ rè àwọn ẹ̀rí pé wọ́n ti wá jọra àwọn tán kọ́ torí wọ́n bóyá ṣe jọra yín lẹ́wọ̀n nù di ọjọ́ àlùkìyámà ẹja gbọ́n tí mo bá alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Deputy alukoro DSP Afọláṣadé Olúwọlé. gẹ́gẹ́ bọ́n ṣe sọ bẹ́ẹ̀ náà ní iléeṣẹ́ ọlọ́pàá ṣe bá àwọn iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń ṣe yẹn mi ò ní fẹ́ sọ lórí afẹ́fẹ́ for security reasons. ó yé wa mà. nígbà tí wọ́n máa dé ilé àwọn arákùnrin ní tòótọ́ fún àpá gbogbo ẹ̀yà ara ọmọbìnrin tí ó ti kún wẹ́lẹ́wẹ́lẹ́ orí wà lọ́tọ̀ apá wà lọ́tọ̀ ẹsẹ̀ wà lọ́tọ̀ wọ́n ṣáà ti mú gbogbo ẹ̀ wọ́n ti kún gẹ́gẹ́ bí wọ́n ṣe ń kún ẹran ló ti kún wẹ́lẹ́wẹ́wẹ́ látàlọ́wọ́ tó dé àgọ́ ọlọ́pàá Táíwò lákọ́kọ́ rí mú ní kó mẹ́ńsàn orúkọ kejì ẹ̀ lẹ́yìn òun àríkejì náà mú ní sáìdì àtàn ẹ̀sáṣà máa fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò nílé iṣẹ́ ọlọ́pàá pé kí ni nǹkan tí ó dé tó tó rí báyìí Táíwò jẹ́ kó yé wa wípé girlfriend òun ni arábìnrin tá à ń sọ yìí ó ní girlfriend òun ni pé àwọn tí ń jọ ṣe wọléwọ̀de ìsìn díẹ̀ wá ní ẹnìkan ló bẹ̀ òun lọ́wọ́ pé òun fẹ́ ra ìyá ara èèyàn wọ́n fẹ́ lò tó ló jẹ́ kó òun ó tan arábìnrin tó jẹ́ girlfriend òun yìí tó ń fi tàn wálé lọ́jọ́ tá à ń sọ yìí lálẹ́ ọjọ́ tá à ń sọ yìí àti ẹ̀dẹ̀ kúkú tí ń tẹ̀lé wọlé wọ̀dí tẹ́lẹ̀ kò jẹ́ kíyẹn ó fura sí pé bẹ́yà nǹkan kan ló fẹ́ ṣẹlẹ̀ ó dé ilé lọ́dọ̀ òun ṣàṣe táwọn pa á nìyẹn táwọn fún lẹ́sìn fẹ́ ta orí ọ̀tọ̀ làwọn tó máa torí fún ọ̀tọ̀ làwọn tó máa tẹsẹ̀ fún ṣáà láwọn kọ́sọ́mà tí ó ní àwọn máa ń ta àwọn ẹ̀yà ara wọ̀nyí fún ṣá àjọpá gbogbo àwọn ẹ̀yà ara yẹn tán ti kún wẹ́lẹ́wẹ́lẹ́ so àti Táíwò àti Kẹ́hìndé àti gbogbo àwọn ẹ̀yà ara tí a bá nínú ilé gbogbo ilé iṣẹ́ ọlọ́pàá láti wá rọ́wọ́ tó wọ́n gbé kó gbogbo wọn wá sí Eléwéran nígbà tó dé Eléwéran tó wá ti tẹ̀síwájú àjọ ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ẹ̀yà ara arábìnrin yẹn ti kó lọ sí mọ́ṣúárì ìgbìgbó ìwé sí àwọn ẹbí ẹ̀ tó láti ẹ̀yàn kọ̀ọ̀kan kó yọjú láti jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá mọ̀ wípé ẹbí ẹ̀ làwọn àbí pé àwọn mọ̀ ọ́ rí àti ráwọn ẹbí ẹ̀ ẹni tí wọ́n láwọn máa ń ta ẹ̀yà ara èèyàn fún yìí náà iṣẹ́ ṣì ń lọ lábẹ́nú láti rí wípé kí ọwọ́ tó o. ìyá wọn tí wọ́n ń ta ẹ̀yà ara fún. kọ́sọ́mù àwọn tó máa ń rà. Táíwò àti Kẹ́hìndé Yémítàn méjèèjì ti wà ní ilé ẹjọ́ ti fojú wọn bá ilé ẹjọ́ láàárọ̀ yìí. ẹ ti gbé wọn lọ sí ilé ẹjọ́ lónìí. a ti gbé wọn lọ lẹ́yìn. wọ́n ti dá wọn sí àtìmọ́lé. ìjọba àti ìtúnwá ẹ̀dá ṣe. ìjọba wọn sì dé dúró pọ̀ náà nìyẹn. ẹ ṣe alukoro lákòókò tí wọ́n ṣe àfihàn àwọn afurasí apààyàn ní olùléṣẹ́ ọlọ́pàá Eléwéran wọ́n dárúkọ arákùnrin kan tí wọ́n pè ní Kazeem wípé òun gan ló dúnbù Dárasími tí a túmọ̀ sí Bùsáyọ̀. ǹjẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ti rí Kazeem yìí mú àti àwọn tí wọ́n ń ta ẹ̀yà ara yìí fún ìgbésẹ̀ òní iléeṣẹ́ ọlọ́pàá ń gbé láti rí i pé wọ́n rí wọn mú? iṣẹ́ sì ń lọ lábẹ́lẹ̀ láti rí i pé kọ́wọ́ tó àwọn tó kù tí à ń wá ṣùgbọ́n àwọn méjì tí ó sì wà lọ́wọ́ dọ̀ wáyé Táíwò àti Kẹ́hìndé Yémítàn àwọn yẹn ni a kó lọ sílé ẹjọ́ ní àárọ̀ ìní. ẹ ṣeun. àti ìrọ̀wọ́ tó Kazeem. ẹ ṣeun. ẹ̀yìn náà sì ó ń sún ọjọ́ jìyẹ síwájú nítorí kò sígbà tọwọ́ ò ní tó. bájá lógún ọdún láyé ní alukoro. bẹ́ẹ̀ ni ẹran ògùn ni. bẹ́ẹ̀ ni ẹ ṣe ń pa alukoro.